ìbá kọ́dà ayé àṣẹ̀dá ayé ọba tí ń jẹ́ mi ní gbìngbìn ní kárúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pá ìbẹ̀yìn ìyá mi òṣùlùgá pa ní máwọn ọkùn olókìkí òru ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọmọ kékeré ìbá àgbàlagbà tí ń bẹ nílé gbogbo èyí tẹ̀ ń fojú yín wò mí ojú yín ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Ìdùmarè èmi àti yín ò ní ló ń gbé sọnù bí ò bá ṣe bí ọmọ ẹ má jẹun wá fẹsẹ̀ sílẹ̀ fẹnu kọ́ o ẹ má jẹun tẹnu gbó bí ọwọ́ gbogbo tí n bá ti sọ ojú wọn bá yín lára wọn láṣẹ Ìdùmarè torí pé mo ti jáwé oríjì dandan ní kẹ́ ẹ foríjì mi torí bá a bá jẹ ẹ̀kọ́ tán àdáríjì ewé ni ìṣẹ̀ni kẹ́ ẹ dáríjì mi ọ̀nà kọ́nà tí n bá gbà sọ̀rọ̀ tó bá bí yín nú ẹ fọwọ́ wọnú o ẹ wo lórí my dog part 2 náà la wà yìí arábìnrin yìí ti wá mú mi lọ sódò ìyẹn gé èyí tájọ Bùkọ́lá gbogbo àti mò ń sọ yìí SS2 ni mo wà ó ti wá mú mi lọ sódò àwọn boyfriend rẹ̀ ó ní kí n má wọrí pé tá bá ti close ní school nǹkan tí mo ní mi ò ṣe rí yẹn òun máa mú mi jáde òun ti ṣe ó ti mọ oríṣiríṣi style nígbà tá a close a bá lọ sí ibẹ̀ nígbà tá a débẹ̀ àwọn tá à ń sọ yìí wọ́n jù wá lọ wọn kì í ṣẹgbẹ́ wa wọ́n dàbí ẹgbẹ́ àwọn ẹ̀gbọ́n mi tí bàbá mi ti bí tẹ́lẹ̀ táìmù tí mò ń sọ yìí àkọ́bí ìyá mi náà ti wọ school o bá àwọn ilé ìwọ̀n sí 100 level wọ̀n sí 200 level kẹrìbí tí má jìn yẹn jìnnà síra wọn sí bí àwọn tó ti wà ní 300 àwọn tó ti ṣetán school gan ni àwọn tó ti ń serve lọ́wọ́ bá a ṣe débẹ̀ ajókòó sí sitting room òun pẹ̀lú ẹni tó ń fẹ́ àwọn wọnú yàrá lọ àǹtí ṣeun ó jókòó síbẹ̀ à ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó wà ń bẹ́ẹ̀ àjọyìn báwo ní school kìíní kan uniform làwọ̀ lọ wọ́n ṣe bẹ̀ wọ́n tiẹ̀ ṣe pọ̀mọ́ kan mọ́ pọ̀mọ́ tó máa ń wú tó máa ń tóbi o ni wọ́n sì ń jọ náà lọ sínú ọbẹ̀ tí ọ̀rẹ́ mi náà ló ru àmàlà ní kitchen ó wọ bọ́ sí kitchen ó ru àmàlà ó clean kitchen ó ṣe gbogbo ẹ̀ ẹnu yà mí à ń wọlé lọ ibi tí a jókòó sí la ti ń gbọ́ ush why this stop ló bẹ̀rẹ̀ sí í ṣe àwọn orígì tó ń bí bíbí òbó yìí ń béèrè did you love me ó ní I love you so much àwọn méjèèjì láwọn wò pé what is happening like èmi ò ṣe rí o bọ̀bọ̀ tí mo jókòó tì ìyẹn fọwọ́ ra mí nìtàn mo wò pé kí lè léyìn ṣe yìí please stop I don't like it nígbà tó ń ṣe tán tá a wá lọ bó ṣe ṣe tó bọ́sítà tó kìíní kan tó rẹ̀ ìyá àwa ẹ̀ tó ń kí tó ń ṣe gbogbo ẹ̀ ni bọ̀bọ̀ yẹn ní pé àwọn CEO wọn wà lọ ríra wọn ìyẹn bọ̀bọ̀ tèmi àti ẹ̀jọ̀ jókòó àwọn yẹn náà wà ń bẹ̀ o àwọn obìnrin náà àtọkùnrin náà wà ń bẹ̀ o àti ìsàwá táwọn àsìtì rúùmù ìjọ náà lọ àwọ̀ bí i 4 so ọkọ ẹ̀kọ́ ọkùnrin mẹ́ta ọkùnrin méjì obìnrin méjì ni ètò èmi ní mo ṣobìnrin kejì so àwọn yẹn ọkùnrin méjì àti obìnrin kan ló wà ń bẹ tẹ́lẹ̀ àwọn ẹdí ọsọ wọn jọ ń bára wọn sọ̀rọ̀ wọn jọ ń fọwọ́ ara wọn ṣeré nígbà tó wá jáde 2 bed níbẹ̀ o àwọn yẹn ọkùnrin bá àwọn yẹn ò fẹ́ bára wọn lájọṣepọ̀ ní mi mọ́ o kò sáà pé àjọjókòó síta ni bọ̀ tí a ní Bùkọ́lá ò tiẹ̀ wípé àwọn kan wà ní sitting room o má jẹ́ kémi àti boyfriend mi máa fi ríngì tó ti wá disturb wọn o kúrò o bẹ́ẹ̀ ni mò ń gbọ́ ish àwọn ríngì tó ń gbọ́ ewu ríngì tó ń wá o nínú prógráàmù tẹ́ ń wò lọ yìí ríngì tó ń bẹ́ẹ̀ ṣe yín lè ṣe o kí ni mo ní tí mi ò sọ fún yín ríngì tó ń wò ṣe èmi kò tí mo ní mi ò ṣe ní ìdọ̀ mi dìde dọ̀ mi gbẹjọ mi sì gbogbogbò àmọ́ kí mo fẹ́ ṣe ó ṣe rí ọmọ kan bára wọn sùn but èmi ò ní boyfriend because ìyá mi jẹ́ kó yẹ wá wípé secondary school kò jẹ́ kéèyàn máa ní boyfriend oníkaní sùúrù oníṣe gbogbo àwọn àǹtí mi wọ́n ti ṣetán wọ́n ti ń ṣiṣẹ́ so àwọn àní ọkùnrin kan obìnrin méjì ní bàbá mi ti bí tẹ́lẹ̀ kó tó wá fẹ́ ìyá yìí kó tó fẹ́ ìyá mi tábà sì remembrance ni mọ́mí wọn máa ń wá kò séjà láàrin wọn bàbá mi ò kàn lówó lọ́wọ́ ni àmọ́ abiyamọ ni ìyá mi náà sì lówó lọ́wọ́ ni wọ́n lẹ́jẹ̀ lọ́rùn wọ́n ṣe òun bàtàgbára wọn gbé bàbá mi ò ń ṣe ọkùnrin tó máa ń kóbìnrin kódà bàbá mi kò sẹ́ni tí ò mọ password bàbá mi nínú gbogbo wa
kò sẹ́ni tí ò mọ pin number wa ẹ̀ tó bọ́ sínú ATM wọn kò sẹ́ni tí ò mọ̀ bí ògbó àṣẹ nínú ilé wa nìyẹn. àǹtí ṣeun àwọn ẹ̀gbọ́n mi ọkùnrin méjì first born wá ti wọ school ìkejì ló sì wá admission SS2 lèmi wà. mo ṣáà ìgbà tó yẹn lọ bá sọ̀rọ̀ ń ta ìgbà tá à ń lọ bí wọ́n ní gbogbo yẹn sọ pé òun láìkì mi inú náà láìkì bọ̀bọ̀ yẹn tẹ́lẹ̀ tó rí báyìí ó ṣe gbọ̀rọ̀ báyìí ni ṣe mọ̀ gbogbo mo ṣe ló fáìn gan ó bọ̀bọ̀ yẹn hàn gan èmi náà láìkì ọmọ òun ò ṣe kíní rí ó jẹ́ fọwọ́ ra mí nítàn èmi ò dẹ̀ mọ́ ń pa ẹ̀ ló bá ní ó láìkì mi kíní kan bá ní ó kì í ti gbọ́ the second day ló bá ní a máa lọ bẹ̀rẹ̀ ní kò sí wàhálà nígbà tá a débẹ̀ bàbá yẹn wá sọ pé báwo ni ó wá sọ pé mo sọ pé mo ti gbọ́ mo ti gbọ́ bá ní no problem kíní kan mi ìmọ̀ pé ó yẹ kó sọ pé jẹ́ kí n máa rò ó òun ló sọ pé o ti gbọ́ náà wá ní enjoy ìkọ́ tí mò ń enjoy bá ní mo ti gbọ́ bàbá yẹn ṣáà ní ok ìgbà mo ti gbọ́ báyìí kí ni proof pé mo ti gbọ́ àjọ wọnú yàrá lọ sọ̀rọ̀ ni kí ni proof pé mo ti gbọ́ mo ní mo ti gbọ́ ó ní ok kí ni nǹkan tí mo máa fi mọ̀ pé òun ti gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti ṣe irú ẹ̀ rí ó yẹ kí ẹ mọ̀ rántí expensive queen just wise ṣé èyí ò ṣe irú ẹ̀ rí ẹ̀ ní kọ́ dúdú báyìí mo náà kàn mí ẹ̀ ní kọ́ dúdú yá show me you love me close ẹ̀ ó ṣe ní pé kí mo náà ṣọ́ àwọn pé mo lọ́ọ̀bù àwọn oníyẹn o ọba dúdú bá fún wọn ní pẹ́ẹ̀kì lẹ́gbẹ̀ẹ́ inú bíbá ló bá ní nù ṣe ibi kékeré bẹ́ẹ̀ lèmi ṣe lọ́ọ̀ fún wọn àná la ríra o èmi àná tó sì mí o mo wá sọ pé mo ti gbọ́ bá ní òkè wá ní òkè kí n jùjú mi ní màá jùjú bá fún mi ní kí sì mi bí ara mi ṣẹ́gìrì mi ì sọ̀rọ̀ tó bá súnmọ́ mi ó gbẹ́nu sí mi lẹ́nu mi ì sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ sí ní kíìsì mi ì sọ̀rọ̀ ìgbà tó kíìsì mi dáadáa njọ́ tí mo lọ rí náà ní o ìgbà tó kíìsì mi ló bá fọwọ́ kàn mí ló bá ní mo bá ní pé kó stop ló bá ní ó fẹ́ fẹ́ ẹni náà ṣé òun fẹ́ mi ló bá mọ́wọ́ mi ló bá fọwọ́ mi ṣeré ló wá ṣe báyìí bá ní ó bá mọ́wọ́ mi ó ní size ring wo ni mo lò mo ní mi ò mọ̀ ó ní okay I will have to tell my uncle tó fẹ́ bá wa ra ring mo ní lọ́rọ̀ admission of school lọ́wọ́ ó ní yes tó bá ṣe tán secondary school nísìnyí wà bọ́ sí wa lọ sí university mo ní láti engage ẹ̀kọ́ tó sí university kí ló bá ẹ kọ́ lọ máa fọ́kàn ìyàwó mi ni mo fẹ́ fẹ́ ẹni o èyí ọkùnrin náà ìwọ tó ń wo fídíò ìwọ gọgọgọgọgọ obìnrin mélòó ló ti promise pé nígbà tó wà ní mo ká ẹ tó bá parọ́ mo máa mọ̀ pé òun parọ́ ni gẹ́yìn dá David tẹ bá parọ́ wọ́n ẹ̀ tí ẹ̀ tó bẹ̀ gẹ́yìn yẹn nígbà tẹ̀wọ̀ tí gẹ́yìn wà secondary school ẹ̀ ti wọ school tẹ promise ẹ̀ ní ring tó Elédùmarè ló bá fọwọ́ mi báyìí pé ríǹgì tí màá lò èmi náà wá ní pé kò sí wàhálà máa lò bẹ́ẹ̀ ni but máa lo ríǹgì lọ sí school ṣé wọ́n ti fún mi ríǹgì mà àti ṣé tí mo tún sọ pé màá lo ríǹgì lọ sí school mi máa sọ̀rọ̀ tó máa rí ríǹgì lọ́wọ́ mi náà náà máa bá mọ́mú yẹn ṣé kí wàá lọ lẹ́yìn skin tẹ̀lé lọ sí lẹ́kọ́ mi lè mọ̀ pé ó ti lẹ́yìn tó fẹ́ fẹ́ no I'm too young for that mommy will kill me okay don't worry mommy will not kill you mom are responsible now your mom will not kill you. àti ṣé bó ṣe tú ṣẹ́ẹ̀tì school uniform mi èmi àtọmọ ìyá lọ school kan náà private school òun lọ èmi lọ sí public school tó bá ti close máa bá mi ní school mi àbí tí bá close máa lọ bá aṣáájú máa ń bára wa ló bá tú bọ́tìn aṣọ mi bá ní stop bá ní okay I will not disturb you I just want to see something what is that ó ní don't worry I want to see something bá ní no don't see anything ló bá ní okay kí n hóògì wọn bá hóògì wọn ìdí tí mo ní bàbá yẹn dàbí pé èèyàn tó ní ìbẹ̀rù Ọlọ́run níwọ̀n bá díẹ̀ yes èèyàn tó ní ìbẹ̀rù Ọlọ́run níwọ̀n bá díẹ̀ but torí pé wọ́n ti ní nǹkan tó máa ṣe pẹ̀lú àwọn young lady bí àtòrí ẹni èmi náà dé wà yígà mo fẹ́ jí ìsòjì èmi gan fẹ́ mọ adùn tí ọ̀rẹ́ mi sọ pa ẹ̀ aṣáàpọ̀ bá gbé ayé coming tomorrow mo ní màá wá
olóhùn àbá ní kíni kó bá mi rà bọ̀ ní do you care for apple